Assalamu alaikum. Assalamu alaikum. Oye, assalamu alaikum. Aisha tún ló kí gbogbo yín. Mo ti gbọ́. Tọkùnrin tóbìnrin lọ́mọdé pẹ̀lú àgbà. Tẹ̀wá yóò bá wá sí. Ọba Sẹ̀míù. Ọba Sẹ̀míù. Ọba Sẹ̀míù. Ìlú Fẹ́mi lóye ẹ̀mú borí tẹ́. Bàbá mo lọ bá kẹ́gbọ́. Àlọ́bá kẹ́pẹ́ pẹ̀lú àlàáfíà o. Nílé ayé bí àfọ̀hágbókò tó wọ̀ o. Àfọ̀hágbókò tó wọ̀ lọ́la láò lọ́la ìlà. Àfọ̀hágbókò tó wọ̀ lọ́la láò lọ́la ìlà yìí. Àfọ̀hágbókò tó wọ̀ àfọ̀hágbókò tó wọ̀ lọ́la. Sọ wípé ọba tó yá mo lé mi ò yájú sọ́ba. Ọba tó mo lé mi ò yá. Azikiri lọ banjo, azikiri lọ banjo, azikiri lọ. Ẹ̀mú borí adé dìde jósìkiri, azikiri lọ. Ẹ̀mú borí adé dìde jósìkiri o. Kábíyèsí ó yá máa wí pé wàlá ilaha illallah. Wàlá ilaha illallah. Aramani la ilaha illallah. Arahimi la ilaha illallah. Azikiri lọ banjo. Ọba Sẹ̀míù àtọlórí méjèèjì. Àwọn náà jó zikiri wọ́n sọ wípé la ilaha illallah. Kò sọ́ba méjì la ilaha illallah.
ọmọ rí anẹ́tù kábíyèsí o ọmọ ẹlẹ́gbẹ̀ẹ́ oríṣi ọmọ oríṣi buwa ọmọ àlàó dẹ̀gbẹ̀dẹ̀gbẹ̀ ọmọ káfọ̀pá wá káfàjẹ̀wà káfọ̀ gèdègèdè ọlọ́kọ̀ délé ìṣẹ̀rìmọ́lé ọmọ ọ̀rọ̀ kẹsì o kábíyèsí ọmọ òjòyè fọlùkù ẹ̀jẹ̀ ọmọ màgbọ́ ìbò rẹ̀ líkọ́pá lífífí mọ́kọ́ríkì bàbá mi ni ọmọ àràgbẹ́tì ọmọ àràpẹ́tù kábíyèsí ọmọ ọlọ́kọ̀ tí jẹ́wọ́ òbí ọmọ ọlọ́dọ̀ ọ̀gànjọ́ lé kábíyèsí o ẹ̀yin lọ́mọ ọmọ àfọ̀sọ́gbà sẹ́mọ́ bàbá yín ni ó yẹ bá mi sọ pé azari virula azari virula kábíyèsí àìmọye ọlọ́gbọ̀ngbọ̀rọ̀ etí wọn bẹ láàrin wa azari virula bàbá ọmú ìdíní mélòó olúyọ̀lé ọmọ àjòròsùn ọmọ àgbó sásá mọ́sásẹ́ túndé ọmọ àgbó yàyà mọ́mọ́yà òkè gúlútú igbó tí wọ́n ti bọ̀ sábàrí igbó tí bàbá yìí ti bológun àgùntàn dúdú ni wọ́n fi bọ̀ sábàrí ewúrẹ́ dúdú bàbá yìí fi bológun ìbàdàn ìlú òjò ìlú àjàyí ìlú ìbíkúnlé lọ́dọ̀ ògbó kẹ̀ríkẹ̀rí lọ́jọ́ ògbó wọ kẹ̀mbẹ̀rẹ̀ bí ọjà àgbàlá òkú mọ́ láti tó kòkò sáré ẹ̀yìn lọ́mọ olóbì máa ń lé sọ́báyọ̀kẹ́ ọmọ àríkẹ́yàn gángan òjò làárọ̀ mi wẹ̀lẹ̀ àrólú owó ìkẹ́mi òjò gángan kẹ́ ẹ má ṣe gbé mi fọ́gàn àní kẹ́mi òjò tàwẹ̀ ẹ má ṣe gbé mi sọ́ọ̀tà láwẹ̀ ó fọkànlẹ̀ nígbàlẹ̀ bẹ́yàn bá fọkànlẹ̀ nígbàlẹ̀ ó ká bàbàrà lọ́kọ́ ẹ̀yìn lórí àfọ̀já tẹ́lẹ̀ bí ẹ̀yọ̀ òmù ànábì ìwọ́nìs ẹ̀jẹ̀ ẹ̀yọ̀ òmù ànábì Muhammad. Thank you so much. Títóbi Ọlọ́run mi Ìbàdàn Ọlọ́run ọba. Gbogbo ẹni tó bẹ́ẹ̀ ní kalẹ̀ Assalamu alaikum. Àdùnní tó gàlí tù ló fẹ́ ṣeré. Ọlọ́run tó gàlí tù ọmọ Ṣẹ̀kínà. Mo kì í bàbá mi Sheikh Muyideen bàbá rẹ̀. Ẹ ò ní dágbègbè tọmọtọmọ kẹ bá mi ṣe àmì àṣẹ. Yíyẹ ló ń yẹyẹlé ayé yín kalẹ̀ bàbá mi Muyideen bàbá ọba. Mo máa kọ́ lọ́jọ́ ẹni ọba mi sẹ́mi o. Ìlú Fẹ́mi lọ́ba o ìlàlẹ̀ àmọ́ mi àmì. Onílù lẹ́yìn orin ẹ má jẹ́ kó lè lálejò rárá nítorí oníṣẹ́ ńlá. Ó yẹ bá mi kà lọ nítorí adé tó wálé. Tọ́tọ̀ Ọlọ́run ọba àṣà tí àwọn ènìyàn bàbá. Ọba tó ní tótó ìlà ìwà ìdùn ọba rẹ̀. Àṣàlátù tó pọ̀ rẹpẹtẹ. Fòní ìṣẹ̀lá ànábì Muhammad náà. Bàbá Fatima tẹ̀dé ìkúnlẹ̀ àmàmì náà. Gbogbo ẹni tó bẹ́ẹ̀ ní kalẹ̀ ooo Salamu alaikum. Mo kí gbogbo olóyè láàfin Táwákàlì sọ. Títóbi Ọlọ́run ìláyé o. Títóbi Ọlọ́run ìláyé o. Mo kọ́ bá sẹ́mi wò. Orí máa dégún bàbá mi kà sálíù. Ìgbà ọdún kan. Àṣẹ àgbàlẹ́nu kọrin kẹsẹ̀ ọkọ̀ bá mi ṣàmì àṣẹ. Gbogbo lóye láàfin
ẹ̀dẹ́kù àdúró tí ó. ọba Kàsálí ló ní dúpẹ́ ànísẹ́mi ò lọ bá wa. gbogbo èèyàn lọ́sàn-án lọ́sùn pátápátá gbogbo yín mọ́ kí àníyàn dẹ́kun àgbọ̀ dìde o. àwọn ọmọ fa sálátù ránṣẹ́ o. àwọn ọmọ fa sálátù ránṣẹ́ nígbà tẹ ò jẹ́ máa gbé tẹ ò jẹ́ máa gbé tẹ ò jẹ́ máa gbé Mádínà wọn ó máa fa sálátù ránṣẹ́. wọ́n sọ Muhammadu Dẹ́kunlé. fọ́ọ̀níṣẹ́lá túránṣẹ́. wọ́n sọ wọ́n bàbá mi ṣe ṣẹ́fẹ̀ wọ́n bàbá. wọ́n sọ wọ́n kábíyèsí o mo ṣe tuntun fọba sẹ́mi wọ́n bá wa. ìlú fẹ́ mi lọ́ba o ìlàlẹ́ àmọ́ mi ṣá mi. ìgbà ọdún fọba wa. gbogbo lóye láàfin pátápátá. ìlàlẹ́ àmọ́ mi fún gbogbo wa. Omo Sakinatu ló ń kí wa Àdùnní o. Omo Sakinatu ló ń kí wa Àdùnní o. ẹgbẹ̀rún lẹ̀kẹ́ dìde kẹwàá gbọ́nà sí àmì. ẹgbẹ̀rún lẹ̀kẹ́ dìde kẹwàá gbọ́nà sí àmì. yẹ èmi la gbẹ́dẹ̀gbẹ́yọ̀ kẹwàá gbọ́nà sí àmì. oríṣiríṣi aṣọ ló ń bẹ lára Lágẹmọ. oríṣiríṣi ara o ló wà lọ́wọ́ tèmi. èmi la gbẹ́dẹ̀gbẹ́yọ̀ o kẹwàá gbọ́nà sí àmì. mo kí yín o bàbá mi oníwàásí àgbáyé. mo kí yín o bàbá mi oníwàásí àgbáyé. Ìbàdàn ò ní bàjẹ́ o ọmọ jẹgúdẹ kára wọn. kíkì ti yín kí àwọn àlè ò là mọ́ o. àwọn àfa jankan-jankan tó wá lórí ìjókòó. ọmọjọ́ ńlá mo kì í. ẹgbẹ́rún lẹ̀kẹ́ dìde kẹwàá gbọ́nà sí àmì. ẹgbẹ́rún lẹ̀kẹ́ dìde kẹwàá gbọ́nà sí àmì. èmi la gbẹ́dẹ̀gbẹ́yọ̀ o kẹwàá gbọ́nà sí àmì. bóyá nítorí o bàbá kábíyèsí fẹ́ pàlù ìdá o. ó yá gbogbo tẹ́ ẹ fẹ́ pátálà ló lè ṣe o. gbogbo tẹ́yìn fẹ́ pátápátá ló lè ṣe o. òun ló lè fún yín lọ́lá ó ti fún yín lọ́lá o. òun ló lè fún yín lógo ó ti fún yín lógo o. òun ló lè dá yín ládé ó ti dá yín ládé o. ó yá ẹ kí pé rẹ o. ẹ kí pé rẹ o. Aláwù Aláwù ẹ̀kíkẹ́ rẹ̀ o Aláwù bóyá ẹ̀kíkẹ́ rẹ̀ o ẹ̀kíkẹ́ rẹ̀ o Aláwù. ẹ sọ pé gbogbo ní ìrẹ̀lẹ̀ o ẹ sọ pé ọba wa ò ní wájà o. ọba Kàsálí ẹ sọ pé ọba wa ò ní ìwàjà o. bàbá ẹ máa pẹ́ níbẹ̀ dọ́jọ́ ògbó. bàbá Ṣéhù Muyideen Bello ẹni ọlọ́run tó tọ́ sínú ọlọ́run nìyẹn. Ṣéhù Muyideen kẹ́kẹ́ wọn. ẹ̀yàn nílùú ẹ sọ pé gbogbo ní ìrẹ̀lẹ̀ ọba wa ò ní ìwàjà o. gbogbo ní ìrẹ̀lẹ̀ ọba ní wájà ẹ̀pẹ́ níbẹ̀ ẹ̀dọ́jọ́ ògbóyà
ìgbogbo onírẹ̀lẹ̀ ọba wa ò ní wájà kẹpẹ́ níbẹ̀ dọjọ́ ògbó. orí Mádégún ọba Sẹ̀míùdínì Kàsálí. Tempo ira. Àkọ́kọ́ balẹ̀ mùsùlùmí tó tọ́ sínú Ọlọ́run ọba. Béèyàn bá súnmọ́ Ọlọ́run ẹ ò lè rí bàbá wa Ṣéhù Muyideen níbí. Lẹ́ṣẹ̀ máa mọ̀ pé ọba Kàsálí ọba wa ni wọ́n tọ́ sínú Ọlọ́run ìlàyé. Ìgbogbo níwájà ìgbogbo níwájà ọba wa Kàsálí His Royal Majesty ọba Sẹ̀míùdínì mi orí Mádégún Kàsálí Adébórú of gbogbo kingdom aṣíwájú Ọlọ́run fún mi Báṣọ̀run. Ajarukọ yàtọ̀ ló náwó ìmọ̀lẹ̀ àgbáyé ọmọ Ṣéhù Muyideen Bello wàhálà ọmọ yìí Alhaji Ṣubúyáyá Andu Bọ́ba Ṣelú Ọlálékan Lágòkè ṣífì márùn gbogbo wọn náwó hùwà jàlá bàbá mi nìyẹn Dr. Mọ́túndé Ògúnlàjà bá òsàn gbogbo Mrs. Bọ́láńlé Báṣọ̀run yèyé aṣíwájú sọ pé ìgbogbo onírẹ̀lẹ̀ ọba wa ò ní wájà wà pẹ́ níbẹ̀ dọjọ́ ògbó. Ìgbogbo oníwájà ṣífì máa gbogbo bàbá wa lọ́njú lọ́wọ́ wọ́n jójó mú ọmọ yóò níṣẹ́ ńlá. Wọ́n sanwó kábíyèsí ọba wa Kàsálí. Ẹ̀múgorí adé ọba wa Kàsálí gẹ́gẹ́ wọn ọba wa Kàsálí. Michael Alabi fi wá gbóyè gbogbo Alájà Àràmídé Ògúnlàjà ìyá alájẹ Mrs. Adébọ́lá Ògúnlàjà yèyé báwo sàn Honorable Mrs. Adébímpé Akínṣọlá Olúọmọ o Engineer Johnson Ìmèrè ajíṣe tọ́ba o gbogbo kí ẹ kí wọn gbogbo ẹ jẹ́ kó wálẹ̀ torí Ọlọ́run ìlàyé ó yá sọ pé ìsàlẹ̀ ti sú mi gbẹ̀mí sókè Ọlọ́run. Ayé ti pa mí jù bí ẹni tí ò lè ní láàrin mọ́. Omi jẹ́ ojú mi ní kò fi dá mi lọ́lá. Ìsàlẹ̀ ti sú mi gbẹ̀mí sókè Ọlọ́run mi. Ayé ti pa mí jù bí ẹni tí ò lè ní láàrin mọ́. Omi jẹ́ ojú mi ní. Ọba wa Kàsálí ẹ tọ́jú bàbá mi. Kábíyèsí orí adé. Ìrùkẹ̀rẹ̀ ajẹ́ bí abẹ́rẹ́. Adé apẹ́ lórí. Bàtà máa pẹ́ lẹ́sẹ̀ o. Orí ọ̀tún yẹn ló la fi ṣẹ́ ńlá. Adéwálé Muhammadu wa. Orí ọ̀tún àbẹ́ni Kòròdú lọ́dọ̀ ọba Sẹ̀míùdínì Ìgbògbò lọ́dọ̀ ọba Sẹ̀míùdínì àbẹ́ni bí gbogbo ẹ̀yin ọmọ Ìgbògbò mo kí ẹ kú ọdún ẹ kú àṣeyẹ àṣeyíṣẹ́ mi lọ́la mú ọmọ lòun òjíṣẹ́ ńlá. Ìláyìn Ọlọ́run ọba má fi wá ṣe sí o gbogbo ọmọ gbogbo má fàṣírí ìwà wọn ò fáráyé. Alájà arúkọ yàtọ̀ táwa mi bàbá mọ̀ sí dàtú mo kẹ̀kí ẹ ìfẹ́ aráyé ṣàyídì ayé mi yàdà dandan ò torí mi gan ṣe dáadáa. Àwọn tí wọ́n bí mi ni mo fi dáadáa ìwà mi jọ́fà.
torí mi kò ṣe dáadáa. gbogbo ọmọ gbogbo sọ pé ayé mi ajá. ayé mi ajá jọjọ o torí mi kò ṣe dáadáa. àwọn tí wọ́n bí mi ni mo fi dáadáa ìwà mi jọ fà o. ọ̀gá mi òkìkí fífà rẹ́kọ̀dì ọkọ̀ balìkì alájà ọmọwùmí. mo ní balẹ̀ ní tó kú arápá nínú ẹ̀bí kọ̀dọ̀ ajarúkọ yáàtì owó màmá mọ́ síjà mi màmá Ibrahim àyà òye fẹ̀sọ̀ àzákìwà ní òyìnbó aláṣọ rúkà. mo ní balẹ̀ ní tó kú arápá nínú ẹ̀bí kọ̀dọ̀dọ̀ ó ní láti ilẹ̀ ní tí ó fi ṣe sí àrùn yẹn jọfa agọ̀nà kì í déédé wọnú ẹbí kan lọ fa bóyá rọdìrán wọn wọ̀ lè ṣe kí wọ́n bá bògì jẹ bọ́mọ bá já fáfá bẹ̀rọ ayélujára ẹ̀ fura nínú mọ̀lẹ́bí ṣá lọ́mọ tí ń jogún wọn pọ̀lọ́ rúkà mo ní ọpẹ́ rẹ̀ àkọ́kọ́ fún ìyá tó bí ẹ lọ́mọ ni torí wọn kò kọ̀ lọ́jọ́ tí bàbá ẹ̀ kọ́kọ́ ẹnu sí wọ́n bí ẹ sí ìlú ẹbí tó ṣe é fi júwe kiri o tàbí o mọ̀gá wáàtì òye fẹ̀sọ̀ tàbí o mọ̀gá wáàtì ní bàbá rere. ó yá ọlọ́run dákun ó bá ti yọ sáyà. Ìmáàmù Muhyiddin ibùnú márùn ìlàhí bàbá o fatawili humura wili kamali biridiwani wahafiyatin dawama warisikin tayyibi alali mawali wakesiruli libahina wabilibanati wahukibaru lahairi hainali jamalu bàbá o nítorí bàbá wa kábíyèsí gbogbo la fi débi kábíyèsí mo ní ọlọ́run jọ̀wọ́ jẹ́ kẹ́mi yín ogun bàbá o kódà báwọn ọ̀tá bá ń dìde ogun tí wọ́n torí yín relé ológun èrò ọ̀tá ọlọ́run máa ṣe jẹ ogun mo wá ní máma jẹ tẹ́ máma jẹ tí máma jẹ kú sójú títì ìṣòro ayé yín kò máa lọ títí mo wá ní ṣèkẹ́ṣèkẹ́ fọlárẹ̀wájú ẹ̀gbọ́n mi náà ta lọ́lárẹ̀wájú ànábì Muhammad mi lọ́lárẹ̀wájú bàbá Fatima lọ́lárẹ̀wájú akẹ́yìndé kẹ́gbọ́n lọ́lárẹ̀wájú ògbẹ́sẹ̀ méjì ìbárawájú ẹni ayé ń fẹ́ tọ́lọ́hún fẹ́ jù bí o bá sọ láì àbá ẹ̀yà fọ́jú mo wá ní mo bẹ̀ Ọlọ́run ọba tó dá sámà tó fẹ́ wọ́ìdù ọba tí ń darí afẹ́fẹ́ bá mi gbọ́rọ̀ mi síbi tó fẹ́ àti gbogbo olólùfẹ́ mi pátá Allahumma ya Rabbana. Allahumma ya Rabbana atina fi dunya hasanatan wa fil akhirati hasanatan. أقول قوال خاتم الماء سبق ناصر العاك بالعاك والعادي لا صراطك المستقيم ولا علي أكو قدر ومقدار لازم gbogbo ẹni tí ó bá bá Muhammadu jà kó bá mi ò bó níṣẹ́ ńlá. alẹ́ ni tó bá fẹ́ràn Muhammadu mi kó dákun kó yóò bá dé wálé. Salamu ala nuri alladhi ja'a bil huda Anabi Muhammadu Rasulullahi. Salamun ala al-badari Musamma Muhammada Anabi Muhammadu Rasulullahi. Jasallahu rabbun nasu khairan Muhammada Annabi 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 Muhammadu wa ya layta shuri ma arumu li hamada Annabi Muhammadu Rasulullahi. Nítorí kò sásìkò rárá mo ṣe balihula ọmọwò tó ń bẹ ẹni jókòó pátápátá látòrí bàbá mi oníwàásí àgbáyé Sheikh Muyideen oníwàásí àgbáyé
àwọn ń jọ́lá bàbá ni bàbá ń jọ́lá ọlọ́run àṣẹ ihò Muyideen oníwàsí àgbáyé. mo fi bàbá wa chief imam gbogbo olú gbogbo pátápátá mo fi kí gbogbo yín. máa wá forí ẹsẹ̀ kan yìí máa fi kí gbogbo àlìhùlà mọ̀wù pátápátá. máa ní salamun aleikum ya ahimatadinina. salamun aleikum ya ahimatadinina. biduni tahaya la yajuzu khitobati. nítorí àsìkò máa wí pé Aisha mo ní àsì mo ṣe bàárà mi o. mo ṣe bá o mo ṣe bá o mo ṣe bá gbàgbà o. èmi tí jùbà ẹ̀jẹ̀ kò yẹ mí ẹ̀jẹ̀ kò yẹ mí Aisha tù o. Àjíkẹ́ o èmi ti júbà ẹ̀jẹ̀ kò yẹ mí ẹ̀jẹ̀ kò yẹ mí. ẹ̀yin wù lámọ̀ wù ẹ̀jẹ̀ kò yẹ mí ẹ̀jẹ̀ kò yẹ mí ayé. ẹ̀yin alálùfà ẹ̀jẹ̀ kò yẹ mí ẹ̀jẹ̀ kò yẹ mí. gbogbo lọ́ba lọ́ba lóye lóye o ẹ̀jẹ̀ kò yẹ mí. mo ti ṣe gbàgbàgbà láyé bí mo ti ṣe. Àìṣà mo júbà bẹ́ẹ̀kọ́ ló bá ti júbà ilẹ̀ aláàánú fún. nítorí àsìkò ẹ jẹ́ kí n kọ́ bá wa. ẹ ṣeun alájí mi máa wí pé ó tún yá àsálàmù àlékún o. àsálàmù àlékún o. oyè àsálàmù àlékún Àìṣà tún ló ń kí gbogbo yín. mo ti gbọ́ tọkùnrin tóbìnrin lọ́mọdé pẹ̀lágbà tẹ́wọ́ yóò bá wá sí ọba Sẹ̀míù ọba Sẹ̀míù ọba Sẹ̀míù ìlú Fẹ́mi lóye ẹ̀mú borí tẹ́ bàbá mo lọ́ba kẹ́gbọ́ àlọ́ba kẹ́pẹ́ pẹ̀lú àlàáfíà o nílé ayé bí àfọ̀hágbókò tó wọ̀ ọ́ àfọ̀hágbókò tó wọ̀ lọ́la láò lọ́la ìlà àfọ̀hágbókò tó wọ̀ lọ́la láò lọ́la ìlà yìí àfọ̀hágbókò tó wọ̀ àfọ̀hágbókò tó wọ̀ lọ́la. sọ wípé ọba tó yàgò lé mi ò yájú sọ́ba ọba tó kò lé mi ò yá. Azikiri lọ banjo azikiri lọ banjo azikiri lọ ẹmú borí adé dìde jó zikiri azikiri lọ ẹmú borí adé dìde jó zikiri o. kábíyèsí ó yá máa wí pé wà láìláìlàlá wà láìláìlàlá aramọ́ni láìláìlàlá aráyìnmí láìláìlàlá àsìkiri lọ banjo ọba Sẹ̀míù àtọlórí méjèèjì àwọn náà jó síkìrì wọ́n sọ wípé láìláìlàlá kò sọ́ba méjì láìláìlàlá kò má sọ́ba méjì láìláìlàlá ẹ ṣeun bàbá balẹ̀ láìláìlàlá láìláìlàlá. Salamu ala Nuhi Habibi Muhammadi Anabi Muhammadu Salamu ala Nuhi Habibi Muhammadi Anabi Muhammadu Rasulullahi Muhammadu Miftahul Futuwati Sayyidi
Oni Muhammadu Yaumil Basiro Kokizolu Anabi Muhammadu. Ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ràn Anabi Muhammadu mọ̀re? Muhammadu Nuhuli Aliki wa huwa Muhammadi. Azimul Qazimu Ulikita Manjalalu Anabi Muhammadu. Mu'ami Fuadi Ubale Ilawa Tandami Widadulugi Mamila Hashimishi Mufahami. Adabi Adi Ashikina Bidikiri Ruwaida Karifikom Bilimuibi Mutayami Muhammadu Mahmudu Muhammadu Ramadu Muhammadu Mukutaru Abibul Mukadami Muhammadu Taha Akibu Wawa Mustafa Bashirun Nazirun Doigam Wayu Doigami Anabi Muhammadu Oye Jahin Shehu Ibrahima Ani Ali Ibrahima La ilalu badali nasiri na jamalu ilalu rabbi fi ija Muhammad fatamala na lobushura wa amana wa luku la afudalu aridi ala afudali murisali bi afudalu yaumil fastabana kamalu Shehu Ibrahima Shehu Ibrahima Shehu Ibrahima Shebawuni kamaral badaru alazi utada bilalikilla itora Muhammadi Shehu Ibrahima Niyazi kaolaki Oya Baba Jani òjíṣẹ́ Ọlọ́run Baba Jani òjíṣẹ́ Ọlọ́run Baba Jani òjíṣẹ́ Ọlọ́run tí ó kọ́ṣẹ́ òun fọ́lọ́run tó rán ọba tó rán Musa ṣe bóun ló rán ọba tó rán Isa ṣe bóun ló rán ọba tó rán Muhammad ṣe bóun ló rán ẹ bá mi gbóṣùbà fọ́lọ́run tó rán Àjàní Àjàní òjíṣẹ́ Ọlọ́run òjíṣẹ́ Ọlọ́run òjíṣẹ́ Ọlọ́run fọ́lọ́run tó rán ọba tó rán Musa ọba tó rán Isa ọba tó rán Muhammadu ṣe bóun ló rán àmì gbóṣùbà fọ́lọ́run tó rán. Nígbà tó di pa ń wá bàbá mi bàbá onílé sùn wọn onílé wo àdúrà ní lọ́sàn pẹ́ lóru wọn ò tún fi mí sílẹ̀ ní ìgbà kan wọ́n ṣàbẹ̀wò lóòrèkóòrè gbogbo ìgbà ló ń ṣàdúrà fún mi Fẹ́mi Àdùkẹ́ Rúkáyàtù wọ́n ní ìmáàmì kan àdúrà àgbà èyí tó ṣẹlẹ̀ yìí àdánwò ni o ìgbàgbọ́ wa làláwù fẹ́ wo bó tilẹ̀ wù máa ní ló ń ṣọ́la rẹ̀ Àjàní Àjàní òjíṣẹ́ Ọlọ́run bàbá Àjàní ẹ bá mi kọrin bàbá mi tí ó kọ́ṣẹ́ òun fọ́lọ́run tó rán ọba tó rán Musa ọba tó rán Isa ọba tó rán Muhammadu ṣe bóun ló rán ẹ gbóṣùbà fọ́lọ́run tó rán. Oya erin jọlá olóko ṣe ọ̀gẹ̀dẹ̀ ń jọlá olódò èmi jọlá ṣe ìwúmú ìdí ní bàbá gbogbo wa
ẹ ṣé olórí ẹ ṣé mo dúpẹ́ dúpẹ́. erin jọlá olóko ṣe erin jọlá olóko ṣe ọ̀gẹ̀dẹ̀ jọlá olódò èmi jọlá ṣe ìwúmú ìdí ni bàbá tèmi ni ẹ ṣé mo dúpẹ́ dúpẹ́. àdúpẹ́ àní bàbá bàbá rere bàbá tiwa mọ́lànà mú ìdí ni èèyàn tí yóò ní bàbá mú tún mú bá ń sá. bàbá rere bàbá tiwa ẹ ṣé mo dúpẹ́ dúpẹ́ ìbànújẹ́ oníkan yín o dúpẹ́ mo ní bàbá bàbá rere bàbá tèmi mọ́lànà mú ìdí ni èèyàn tí yóò ní bàbá mú tún mú bá ń sá. Àyìnlá ṣe ìwúmú ìdí ni bàbá gbogbo wa. Láyìnlá 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 ànlá ṣe ìwúmú ìdí ni bàbá gbogbo wa. Ó ti dẹ̀ ẹ̀jẹ̀ mi ó ti di ìṣe mi ọyàn ládùn tẹmọ mi mọ́. ó ti dẹ̀ ẹ̀jẹ̀ mi ó ti di ìṣe mi. Ọlábísí Aládùkẹ́ màmá Ibrahim. Ọlábísí Aládùkẹ́ màmá Mọ́sídàtù. Orí wálé mi Rúkáyàtù Rúkáyàtù Rúkáyàtù. ọ̀nà Yorùbá Àbíkẹ́ Dábírí olólùfẹ́ bàbá mi ní Àrẹ̀mú Gáwátì. Èmi lọ́mọ ẹ̀yẹ ẹ ṣé mo dúpẹ́ ìbànújẹ́ oníkan ìbówọ́lá oníṣẹ́ ńlá. Àdùkẹ́ lẹ́rìí ẹ̀ o. gbogbo ẹ̀yin wúlẹ̀ mọ́wù pátápátá la kí. ìmáàmù gbogbo pátápátá la kí. ẹ̀yin wúlẹ̀ mọ́wù Warazatul Anbiya'i. mo kí kábíyèsí bàbá ọba Sẹ̀míù mo kí dáadáa bàbá. orí máa dégún mo kọ́gbà nígbà ẹgbẹ̀je mo jìnnà sọ́ba nígbà ẹgbẹ̀fà. kábíyèsí ẹ ò ní tọ́nà wọ sáré ọmọ ìbànújẹ́ oníkan ìbò lámú ọmọ ẹ ṣáma ṣámi. ẹ ò ní dágbégbìn tọmọtọmọ bòwọ́lá mú ọmọ ọdún tọ́ a. ẹ bá mi gé lórí àgbà dáadáa mo gé lórí àgbà kejì gbogbo yín pátá la kí ìlàlíyà àmọ́ mi inshallah. ẹ ò ní dágbégbìn tọmọtọmọ kábíyèsí ìbànújẹ́ oníkan yín bó tilẹ̀ wù kẹ́pẹ́ láyé tó ìdààmú oníkan yín bówọ́lá oníṣẹ́ ńlá. ẹ ò ní fojú sunkún ọmọ lọ́lá Muhammadu tán ìlàlẹ́ àmọ́ mi inshallah. mo súnmọ́ gba nígbà ẹ̀fẹ̀gà mo jìnnà sábà nígbà èkejì mo kí yín ìbànújẹ́ oníkan ìbówọ́lá oníṣẹ́ ńlá.
ó ti dẹ̀ ẹ̀jẹ̀ mi ó ti di ìṣe mi. alájẹsánra tó tẹ̀lé ṣé mo dúpẹ́ gbogbo yín pátá láti rí alájà bí kẹ́dábírẹ́ ṣé mo dúpẹ́ kù náwó mi adúkẹ́ Rúkáyàtù Lábísí aládùúkẹ́ Túndé ọmọ bàbá ó nínú rẹ̀. aládùúkẹ́ Túndé ọmọ bàbá ó nínú rẹ̀. Rasaki Aremu ọmọ Gàwátì náà rẹ̀. lọ́tún tàlùbọ́sà ẹ̀ tún gbá ìyẹ̀wò. ó ṣe wọ́n bí àlá òun ṣọ̀tá mi bí àlá. ó yẹ tún já ṣe báyìí láìlára ìlà láìlára ìlà láìlára ìlà láìlára ìlà. ani bikil gazul wara Allah la ilaha suma idati bal wara bara mama bikin nara kula muna wa matlabi kulubi ki kati sada badati lali warada la ilaha illa Allah la ilaha illa la ilaha illa Allah kábíyèsí láìlára ìlà a ní bìkìlì gàzìlì wàrà ọmọ ẹ̀lọ́ súnmọ́ ìdá tí bẹ́lú wàrà bàrà mọ́mọ́ bìkìlì náà bùlàmùnà wà mọ́tìlá. Habibi Rasulallah kulli shafi'an Habibi Rasulallah kulli shafi'an agisini ajirini yawma tubula sarairu agisini ajirini yawma tubula sarairu وشوق له من اسمه ليجله وشوق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد فذو العرش محمود وهذا محمد سترت عيوبي كلها لعيونهم سترت عيوبي كلها لعيونهم وألبستني ثوبا جميلا من الستر وألبستني ثوبا جميلا من الستر ومن أنا يا مولاي حتى ذكرتني ومن أنا يا مولاي حتى ذكرتني وسميتني عبدا وشرفتني قدرا وتجعل كلامي كالطعام لديكم كالملح في الأطعام كالشرب كالعسل إلهي أنت للعلماء أمن
فقل للشيخ محي الدين أمنا إلهي أنت للعلماء إذ فقل للشيخ محي الدين إذ إلهي أنت للعلماء فضل فقل للشيخ محي الدين فضلا يا عارف أربابي وأزيف دلني يا عارف أربابي وأزيف دلني إلى بيت محيي ديننا ذي الوهابية إلى بيت محيي ديننا ذي الوهابية. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم 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 وعلى آله وأصحابه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد. adúpẹ́ fọ́lọ́run. alhamdulillah. ẹ jẹ́ a dúpẹ́. alhamdulillah. ẹ jẹ́ a tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí i. alhamdulillahi rabbil alamin. a ní kankan tá a fẹ́ fún Ọlọ́run ju ọpẹ́ tí a ń dá yìí náà lọ. mo kí àwọn àlùfáà níkàlẹ̀, mo kí àwọn elétò ẹ̀sìn, mo kí àwọn ẹgbẹ́ tó ń jẹ́ ti Islam, mo sì kí àwọn tí wọ́n ní ìlú gbogbo ń bí. mo kí ọkùnrin yín o, mo kí obìnrin yín o. Béèyàn bá wáyé a máa retí pé níjọ́ kan ojú wọn máa rí nǹkan rè. Béèyàn bá wáyé tójú ẹ̀ bá ń rí ntọ́pọ̀lọpọ̀ èèyàn ń rí, yóò máa wá bẹ lọ́hùn pé níjọ́ kan màmá jẹ́ kémi náà ó rí nǹkan rè. Ìlú gbogbo ẹ rí nǹkan rè abẹ́ rí. alhamdulillah. Ẹ dá mi lóhùn dáadáa. alhamdulillah. Ọlọ́run dá yín lóhùn gbà tẹ́ ń ṣàdúrà bí ọ̀dáhùn. alhamdulillah. Ìmọ̀ ló jẹ́ fún mi. Mo dé ibi báyìí láì jẹ́ pé mo mẹ́ni tó ń jọba rí. Allah. Àwọn èèyàn ni wọ́n wá ròyìn fún mi lẹ́yìn tí kábíyèsí sọ pé òun fẹ́ kí n wá sínú ìlú yìí. Kábíyèsí ọ̀mọ̀nà tó fi lè rí mi. Ọmọ mi tó kọrin tán nísìn, òun náà lẹni tó kọ́kọ́ mú ròyìn kábíyèsí wá. Wọ́n wá sọ̀rọ̀ ìlú yìí n tó gbé mi wá nù. N ò ní fi ọba joyè, kò ní wá burúburú ńjọ́ kan wọ́n sọ pé èmi ni wọ́n wàá fọba joyè. Nígbà táwọn tí fọba joyè ń bẹ́nu ìlú tí wọ́n ti ń jọba. Ṣùgbọ́n ntọ́ lè wá jẹ́ nkọrùn bọ́ pé bọ́bá yẹ pé mi náà ni wọ́n fọba joyè lónìí ń fi jẹ́.
ìlú Ìgbogbo mo kí yín pé kú oríire. Alhamdulillah. ẹ ń fẹ́rù ọba tẹ́ ẹ ní yìí látọjọ́ tó ti pẹ́ ṣùgbọ́n Ọlọ́run ọ̀yàn gbogbo ètè Ọlọ́run ti yàn fún yín tẹ́lẹ̀ ọ̀tẹ̀ yín lọ́rùn ẹ̀ ń gbà á náà ni. ó wá dàsìkò yẹ ṣàdúrà débi pọ́lọ́n fi ní tẹ́ ń fẹ́ ni wọ́n fún yín. Shakarna li rabbi iza atana muradana. Shakarna li rabbi. Shakarna li rabbi. Masha Allah. Shakarna li rabbi iza atana muradana. لمن شاء يعطي أو لمن شاء يغرم. القرآن لمثل هذا فليعمل العاملون. Qur'an ló wí bẹ́ẹ̀ o ó ń bi wá léèrè gbogbo wa láwàá dáhùn pàápàá jùlọ ẹ̀yin ọmọ ìlú Ìgbogbo ń bí àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ràn ẹni tọ́lọ́run fi jọba limithla hadha falyamal al-amilun. eléyìí yẹ wá àbí ó yẹ wá? Ó yẹ wá. Ó yẹ ìlú Gbogbo lónìí àbí ó yẹ wá? Ó wá yẹ kábíyèsí wa àbí ó yẹ? Ó yẹ wọ́n. Ó yẹ ìmáàmù wa àbí ó yẹ? Ó yẹ wọ́n. Ó yẹ àwọn àfáà wa àbí ó yẹ wọ́n? Ó yẹ wọ́n. Ó yẹ gbogbo àwọn ìyá dáadáa tí wọ́n jókòó yìí àbí ó yẹ wọ́n? Shakarna li rabbi iza atana muradana. Liman sha'a yu'ti. لمن شاء يؤتي أو لمن شاء يغرم. لمن شاء يؤتي أو لمن شاء يحرم. Ọjọ́ òní ọjọ́ tá ń dunnú lọ́wọ́ tá ń yọ̀ ni. شكرنا لربي. Ohun tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká ṣe lénìí ni pé bọ́rọ̀ yìí ṣe mọ náà ni ẹ jẹ́ ajẹ́kọ̀ mọ́. Òní èsọjọ́ wáàsí bẹ́nikẹ́ni ó tiẹ̀ ti gbọ́ wáàsí kábíyèsí nìkan ló fẹ́ gbọ́ wáàsí kì í ṣe ìlú Gbogbo. Ìjọba orílẹ̀-èdè yìí òpó òun ò ní hùwà rẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n èèyàn burú lọ́pọ̀ jù èèyàn rẹ̀ lọ. Ààyè téèyàn burú bá ti pọ̀ jù èèyàn rẹ̀ lọ béèyàn rẹ̀ bá pọ̀ òun ó hùwà rẹ̀ ń bẹ̀ yóò sì tún wá dá láṣejù. Mo kí gbogbo wa lápapọ̀. Bàbá wa ìmáàmù gbà tẹ́ ẹ̀ sí ń bì mo kí yín pé ẹ kú oríire. Níjọ́ tẹ́ ẹ ti ń jọba ńlẹ̀ yẹ ẹ fi mùsùlùmí jọba rí. Allahu Akbar. Láti 1900 ẹ wá ń jọba bọ̀ ẹ wá jọba mùsùlùmí. وجعلنا للمتقين إماما. Masha Allah. وجعلنا للمتقين إماما. Eléyìí tẹ́ ẹ jẹ́ yìí bẹ́ẹ̀ bá fi ọjọ́ òní bẹ̀rẹ̀ jó tẹ́ ẹ tún wá jó báyìí díjọ́ mẹ́jọ ó tó bẹ́ẹ̀ ó tún jù bẹ́ẹ̀ lọ. Allah. Mo kí yín. Shakarna li rabbi. Mo kí kábíyèsí. Shakarna li rabbi. Bí àwọn ìlú Gbogbo bá ti ń gbé kábíyèsí ẹ̀yin ni ẹ máa sọ fọ́lọ́run pé Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀. Shakarna li rabbi. Ọlọ́run ní jẹ́ kábíyèsí èèyàn kan èé jẹ́ bẹ́ẹ̀. Shakarna li rabbi. Ẹ wo àwọn ọmọ tí wọ́n bí àwọn ọmọ tí wọ́n bí lójú wa tí wọ́n rán lọ sùkúù lójú wa. Ẹ wo àwọn gọ́vnọ̀ ẹ wo àwọn kinní kan wọ̀nyẹn ọmọdé kéékèèké ni wọ́n.
béèyàn bá kó wọn hùwà kábíyèsí lójú wọn wọn ó ti onítọ̀hún mọ́lé torí wọn ò lójú tì. شكرنا لربي إذا أتانا مرادنا. àfiyèsí ìlú gbogbo mo kí n pẹ́ kú oríire. alhamdulilayi. ẹ ń jẹ́ orúkọ láti ibi orúkọ tó dáa. Muhammad Ghazali Abdulsami. Ọlọ́run gbẹ́bẹ̀. abẹ Ọlọ́run ẹ ní parẹ́ máyé lára. amina. Àmín. mo fi títóbi Ọlọ́run tó dá ayé àtọ̀run mo fi bẹ̀. Allah. mo fi àwọn aṣẹ́ ìyanu rẹ̀ tó ṣe tó fi lélẹ̀ tá a lè rí yí padà. Allah. bí gbogbo ilẹ̀ Lárúbáwá bá ti wulẹ̀ wọ́n máa bá ilẹ̀ Mákàjà tó wọn ò lè gbé Káàbà kú òǹbẹ̀. Allahu Akbar. bí gbogbo Lárúbáwá bá ti wulẹ̀ wọ́n máa fọwọ́ sọ̀yà tó kò lè síran bí ìran Hashim tí Ànábì Muhammad ti jáde. Sallallahu alayhi wa sallam. mo fi ọlá àwọn nǹkan wọ̀nyí tí ò ṣe é yí padà mo fi bí Ọlọ́run fún ìlú gbogbo àsìkò tí Alhaji wa Abdulsami. Abdulsami'i tọ́lọ́run fi ṣàṣáájú tó fi jọba ìlú gbogbo yìí gbogbo ìlú ìlara ọdẹ. Àmín. ọlá ni ó máa wọnú ìlú yìí àmín. oríire ni ó máa wọnú ìlú yìí. Àmín. Ọlọ́run ó ṣílẹ̀kùn àsìkí yín gbogbo ará àdúgbò ó máa wá wò yín. ìlú gbogbo rere. ìlú ìgbogbo rere. ẹ kó gbogbo oore náà wọnú ìlú yìí. àmín. Àmín. ọlá nàbí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. ọba wa Abdulsami ẹ̀yin ni mo ní bá lọ́rọ̀ ẹ rí gbogbo àwa mùsùlùmí musabsabina bayna dhalika la ilaha illallah wa la ilaha illallah ẹ rí gbogbo wa náà mà ní mùsùlùmí o àbí bẹ́ẹ̀ kọ́ àtẹni tó kírun àtẹni tí ò kírun mùsùlùmí náà mà ní o àbí bẹ́ẹ̀ kọ́ àtàwọn tó yẹ pé nú àwẹ̀ ni wọ́n pè wọ́n mùsùlùmí gbogbo wa náà ní mùsùlùmí o ṣùgbọ́n lọ́hún kú sùúrù anabi wa kú ràn wò. anakumullah. ọba wa Abdulsami. ẹ jẹ́ a dúpẹ́ náà bàbá. wọ́n ti dúpẹ́. ká tó tún dún ni. a fẹ́ dúpẹ́. wọ́n ti dúpẹ́. ẹ jẹ́ a dúpẹ́ bàbá. ẹ jẹ́ a dúpẹ́ náà ní jẹ́nẹ́rà bí àwọn ọmọ mi ṣe sọ ẹ jẹ́ a dá ọpẹ́ yẹn ní jẹ́nẹ́rà. ẹ jẹ́ a dá ní jẹ́nẹ́rà. gbogbo ẹni tínú ẹ bá dùn sọ̀rọ̀ ọba wa Abdulsami tóun náà sì ń retí oore lọ́dọ̀ Ọlọ́run ó yé wa kó débi ọpẹ́ èmi ò fowó ọpẹ́ tèmi lẹ̀ oníkálukú wa náà ní ká fowó ọpẹ́ wa lẹ̀ bọ́ ọ bá ṣe bí wọn náà bá ṣe fẹ́ kọ́rọ̀ rí ọjẹ́ láyé pọ̀ ọkọ ọmọ parẹ́ máyé lára owó ọpẹ́ tèmi nì oníkálukú tó wá mà pé Ọlọ́run jó orí ọtọ́ sẹ́mi náà fowó ọpẹ́ lẹ̀ Ọlọ́run jó orí ọtọ́ sẹ́mi náà. ọpẹ́ mi lọ́dọ̀ Ọlọ́run títí lọ́pẹ́ mi lọ́dọ̀ Ọlọ́run èmi dúpẹ́ fún Olúwa mi mo sọ bàláyé títí lọ́pẹ́ mi. Títí lọ́pẹ́ mi lọ́dọ̀ Ọlọ́run títí lọ́pẹ́ mi lọ́dọ̀ Ọlọ́run èmi dúpẹ́ fún Olúwa mi mo sọ bàláyé títí lọ́pẹ́ mi lọ́dọ̀ Ọlọ́run torí la ìṣàkárí tún láàzìdánakùn títí lọ́pẹ́ mi lọ́dọ̀ Ọlọ́run. bẹ́rù bá ti dúpẹ́ ọ̀kan àtúngbà mìíràn títí lọ́pẹ́ mi lọ́dọ̀ Ọlọ́run. lórí ọba wa Abdulsami títí lọ́pẹ́ mi lọ́dọ̀ Ọlọ́run. ọba tuntun nílùú wa
àwa ń dúpẹ́ f'Olúwa wa níbi ògbòrò àgbà títí lọ́pẹ́ wá lọ́dọ̀ Ọlọ́run. láì ṣàkàrìtún láàzìdánnákùn títí lọ́pẹ́ wá lọ́dọ̀ Ọlọ́run. tọ́ adúpẹ́ fọlọ́run jàmá. alhamdulilayi. ẹ jẹ́ gbogbo wa tí oore bá ń wù náà ká fowó ọpẹ́ síbẹ̀. ẹ jẹ́ àfọwọ́ ọpẹ́ lẹ̀. àwa náà ò ní parẹ́ máyé lára o àwa náà ò ní wáyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o àwa náà ò ní sìn wọ́n wáyé o ọlá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. oríire wa ọlọ́run ó jì ọ́ kalẹ̀ ọlá títóbi ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. adúpẹ́ fọlọ́run alhamdulilayi. ẹ fún mi ní ààyè fún bí ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú márùn-ún jíjí kábíyèsí ìṣẹ́jú márùn-ún gbogbo àwa tá a wá àti gbogbo olú gbogbo. akí bàbá wa Kasmag láti jọra. akí ajé wa Kasmo láti jọra àbí. bẹ́ẹ̀ni mo rí tí ó wé láwà ní wá síbí. àwọn ni wọ́n sì tọ́lọ́mọ kéwú. àbí ó wé láwà ní àwọn ọmọ àwọn àfáà pọ̀ nbí ní abágbá láwà ní rẹ̀ ńkọ́. Allah. ọlọ́run fa àlùbáríkà sí. àmín. ọlànà Muhammad. sallallahu alayhi wa sallam. tọ́ adúpẹ́ fọlọ́run alhamdulilayi. àfiyèsí abáyín dúpẹ́ ẹ kéwú ẹ kàwé ẹgbẹẹgbẹ̀rún yẹn náà ló kéwú tó kàwé ṣùgbọ́n tọ́lọ́run ò pé ayé ọ̀mọ́ tí ó fi lọ. Allah. ẹ̀yin kéwọ̀n àbátẹ́ fẹ́ ké ẹ ké kan ọlá ẹ ka ìwọ̀n àbá àwé tẹ́ fẹ́ kà ẹ kankan iyì ẹ kankan ọba. ọlọ́run kádàrá ọlọ́run ló fi ń jọba bí wọn bá fẹ́ fi ẹnìkan jọba wọn ni yóò lọ sí ibì kan ìpèbí àwọn bàbá wa lè ní oògùn tí wọ́n ṣe fọ́ba ń dọ̀hún nípèbí a ní oògùn tá a lè ṣe fọ́ba mọ́ nípèbí nísìnyí ó rèé sinmi ni. Allah. ó kàn pa fóònù wọn ni. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Balillaha fa'bud wa kun minash shakirina wa kun minash shakirin. Balillahi fa'bud. Masha Allah. Balillaha fa'bud. Wa kun minash shakirin. Wa kun minash shakirina. Wa kun minash shakirin. Àfiyèsí wa Abdul Semi. Balillaha fa'bud. Kò sí nǹkan kan bí kankan o. Balillaha fa'bud. Kò sí ìyá kankan bí kankan. Balillaha fa'bud. Kò sí bàbá kankan bí kankan àfi bàbá tí ó bá jẹ́ pé òní kú nìkan ló kù. Balillaha fa'bud. Àfi ìyá tí kú òní pa nìkan ló lè fọ́ sọ̀yà fún ọ. Balillaha fa'bud. Ọba tó dá ọ ní ọmọ sí o. Balillaha fa'bud. Kò sí ní tó tún fẹ́ jẹ lẹ́yìn ọba mọ́ o. Balillaha fa'bud. Béèyàn bá ń lélé ayé bọ̀ títí yóò lé dégun kan tí ó fi wá pin síbẹ̀. Ibi ìwọ lélé ayé dé ó ti pin síbẹ̀. Balillaha fa'bud. Ọba tó fẹ́ jẹ náà lọ́jẹ́ yìí o. Balillaha fa'bud. Àrólé Ọlọ́run lọ́jẹ́ lórí ilẹ̀ o. Balillaha fa'bud. Ọba tó dá ọ ní ọmọ sìn. Wa kun minash shakirina. Wa kun minash shakirin. Bó o bá yìí ti ń sin Ọlọ́run ọba rẹ náà ni ó máa dúpẹ́. Balillaha
fa'bud. ọba tó dá ọ ló gbọ́dọ̀ máa sìn bó o bá sin òòṣà kan nílẹ̀ yìí tó jẹ́ mùsùlùmí tó o bá bá wọn sin òòṣà kan yóò yíwọ́. balillah fa'bud. njọ́ tó o bá ti bá wọn sin òòṣà lọ jọba má. balillah fa'bud. wa kun mina shakirin. wa kun mina shakirina. balillah fa'bud. wa kun mina shakirin. ọba ló jẹ́ èésà àfáà àwọn àfáà àwọn ìmáàmù ní dára wọn ó ṣe wáàsí fún kiriyó kí wọn ó ṣe fún mùsùlùmí kí wọn ó ṣe fẹ́lẹ́bọ ọba nìwọ jẹ máa kí wọn ní ẹnlẹ́ ẹkúṣẹ́ tẹ̀rẹ̀ mú bọ́lọ́hún ẹkúṣẹ́ tẹ̀rẹ̀ mú bọ́lọ́hún ẹ̀yin mùsùlùmí. balillah fa'bud. ẹ̀yin kiriyó ẹkúṣẹ́ tẹ̀rẹ̀ mú bọ́lọ́hún. balillah fa'bud. ẹ̀yin tẹ́ ló sa òòṣà kan lọ́tẹ̀lẹ̀ ìdó ẹkún sẹ́tẹ̀rẹ̀ mú bọ́ lọ́hùn. balillah fa'bud. ọ gbọ́dọ̀ bá wọn sí o. balillah fa'bud. ọba tó dá ọ ni ọ máa sìn o. balillah fa'bud. ọba tó dá ọ lọ gbọ́dọ̀ sìn. balillah fa'bud. àwọn kan ń bẹ nínú ìlú gbogbo yìí tí wọ́n lówó tí wọ́n fẹ́ lè rawọ́ gan alára àfi wọ́n jọba. balillah fa'bud. ọba tó dá ọ nìkan ló gbọ́dọ̀ sìn. balillah fa'bud. ọba tó dá ọ ni ó gbéra rẹ lé lọ́wọ́. balillah fa'bud. ọba tó dá ọ ni kó gbẹ́kẹ̀lé. balillah fa'bud. má jẹ́ tẹ̀sùn bá rí ọjà lọ́wọ́ rẹ o. balillah fa'bud. gbogbo nítorí ọmọ ṣe bí wákàtí bá ti pé náà ni ọmọ lọ kí. balillah fa'bud. bẹ́ẹ̀ bá ń ṣe mítìn lọ́balọ́ba ó sọ fún ẹ ń bẹ̀ pé ẹ jẹ́ á kírun. balillah fa'bud. wọ́n da ọmọ lọ́tọ̀ ìwọ lọ jẹ́ àkọ́kọ́ ọba mùsùlùmí nílùú gbogbo ń bíbà yìí kò ní hun ọ́. Àmín. balillah fa'bud wa kun minash shakirin. Abdulsami ọlọ́run fi kíní yìí ṣe Allahu Akbar. Ya Dawud. Inna ja'alnaka khalifatan fil ardi. Fahkum bayna an-nasi bil haqqi. Wa la tattabi'il hawa. Wa yudillaka an sabilillahi. Masha Allah. Innal ladhina yadilluna an sabilillahi. Masha Allah. Lahum adhabun shadidun bima nasu yawmal hisab. ẹ pariwo Ọlọ́run jàmá. ẹ gbọ́wọ́ méjèèjì ó kẹ́ fi pariwo Ọlọ́run. Ya Daudu. Ànábì Dáúdà Alayhi salam. ọba ni Ọlọ́run ní wà Ànábì Dáúdà. Ya Daud. Inna ja'alnaka khalifatan fil ardi. Ọlọ́run lémi ni mo fi ọ́ sàrólé lórí ilẹ̀. Abdulsami Ọlọ́run ló fi ọ́ sàré lórí ilẹ̀. Inna ja'alnaka khalifatan fil ardi. wọ́n bá dọjú àlùkìyámà gbogbo ọ̀rọ̀ ọ̀lú gbogbo yìí ìwọ lọ́lọ́run ó bi léèrè. Inna ja'alnaka khalifatan fil ardi. ó ṣe wá ru ẹrù yìí tó fi yọ lábẹ́ rẹ̀ àfikún ọbẹ̀ lọ́hùn o. Ya Daudu inna ja'alnaka khalifatan fil ardi. ọ̀ràn yẹn ni kó o fi lélẹ̀ nílùú ìlú yìí pé
tó sọ fún bàbá ìmáàmù náà là ń sọ fún bàbá ìmáàmù torí àwa mùsùlùmí àbàjẹ́ àbàlùmọ̀ èyí tó bàjẹ́ mọ́ wa àyèmá ó ti jọba nílùú gbogbo ńgbà táwọn olóòṣà jẹ́ wọ́n mọ̀ bó òòṣà ṣe lágbára tó ńlẹ̀ yìí ńgbà kiri yóò jẹ́ wọ́n mọ̀ bí wọ́n ṣe pàtẹ́wọ́ tó ńlẹ̀ yìí ìwọ náà wá jẹ́ ọwọ́ adórí ààyè náà ààyè tí ẹlẹ́bọ ti dìde ààyè tí kiri yóò ti dìde ìwọ wá jogún wọn ojogún Ànábì Muhammad. Ya Daudu inna ja'alnaka khalifatan fil ardi. Ọlọ́run ni mo fi ọ́ ṣàrólé nílùú gbogbo ń bíbà ìwọ ni mo ní o mójútó. ja'alnaka khalifatan fil ardi. fahkum bayna an-nasi bil haqq. Òdodo ni o máa sọ pẹ̀lú ìlú gbogbo ọgbọ́n mójútó síláàmù tiẹ̀ ńgbà àwọn ẹlẹ́bọ jẹ́ lánàá wọn mójútó ẹbọ ńgbà àwọn akiri yóò jẹ́ lánàá wọn mójútó àtẹ́wọ́ wọn ń pariwo Jésù Ànábì Muhammad ló láàyè yìí ńgbà tánábì wá láàyè yìí jára lu ọmọ. Inna ja'alnaka khalifatan fil ardi. Ọlọ́rẹ̀ wá fìdí kan fún bí eléégún ògbéjó èsàfin rẹ gbogbo ọjọ́ Jímọ̀ làwọn ìmáàmù gbọ́dọ̀ máa wá sọ Kùránì kalẹ̀ láàfin yìí. ja'alnaka khalifatan fil ardi. Mo sì mọ̀ pé wàlá àdéhùn Ọlọ́run ọ̀sẹ̀ ọba tó gbé ọ débẹ̀ bẹ̀rù o ẹrù tó wo ló gbélé ọ lórí yìí ó sì fẹ́ fi dán ọ wò ni pé bó ló ṣe ṣe. Inna ja'alnaka khalifatan fil ardi. fahkum bayna an-nasi bil haqqi. ṣe déédéé. fahkum bayna an-nasi bil haqqi. Òdodo ni ojú ọ̀pọ̀ ń bí ọ̀rọ̀ rẹ. fahkum bayna an-nasi bil haqqi. Òdodo ni kí wọ́n rí lára rẹ. fahkum bayna an-nasi bil haqqi. Bọ́ ọ bá fẹ́ parí ìjà fáwọn aráàlú sọ tí jódodo ń bẹ̀ pé bọ́ bá fi ọ̀dọ̀ rẹ sòdodo. fahkum bayna an-nasi bil haqqi. wala fala tattabi'il hawa. Má lò fẹ́nu o. la tattabi'il hawa. Má fọwọ́ gbáyà ní gbangba má fi gbáyà ń kọ̀rọ̀ pé èmi Abdulsemi ni mo dọ̀bà lu gbogbo ntọ́bọ̀ mi mo lè ṣe. Mo wí bẹ́ẹ̀. tattabi'il hawa. Mo wí bẹ́ẹ̀ o. la tattabi'il hawa. Bọ́ ọ bá dá wà nù yàrá jẹ́rù ọ máa bà ọ́ jẹ́rù Ọlọ́run ọ máa bà ọ́. la tattabi'il hawa. Má lò fẹ́nu má sì jẹ́nu ó bí ọ. la tattabi'il hawa. Bọ́ ọ bá gbọ́rọ̀ ṣe bí ẹni pọ́ gbọ́. la tattabi'il hawa. Bí a bá ń bú ọwọ́ gbọ́dọ̀ fèsì. la tattabi'il hawa. Bí a bá yin ọ ìwọ̀n abáni ọ̀rẹ́rìn máa. la tattabi'il hawa. Bọ́ ọ bá rí kó o ṣe bí ẹni kó o rí. la tattabi'il hawa. Bí a bá gbé ọ sọ̀rọ̀ sí rò ó lẹ́ẹ̀mejì. la tattabi'il hawa. Má tẹ̀lé fẹ́nu o. wayudilaka an sabilillah. Ìfẹ́ náà láǹfààní tí ó ṣe fẹ́ dájú pé yóò gbé èèyàn jìnnà sọ́dọ̀ Ọlọ́run. wayudilaka an sabilillah. Gbogbo àwọn khalifa lẹ́yìn Ànábì Muhammad. salatu wassalam. Sayyidina Umar. radiyallahu ta'ala an. Ó wà nù khalifa tá a gbọ́dọ̀ kọ́ sí ẹ̀. Gbogbo ẹni tí ó bá já ṣáájú wọ́n gbọ́dọ̀ kọ́ sí Sayyidina Umar. Sayyidina Umar lọ́la sa pé ńgbà tí ń rúlù lú lọ́wọ́. yakhruju laylan. Yóò máa jáde káàkiri lóru. Yóò wẹ̀wù tí wọn ò fi ní dàmà. Yóò máa mọ kí ní lọ nílùú ni mo fi sọ pé èsè kábíyèsí o àfiyèsí ni ọ́. inna ja'alnaka khalifatan fil ardi fahkum bayna an-nasi
بالحق ولا تتبع الهوى. Sayyidina Umar wá jáde ńjọ́ kan lóru ńjọ́ kan ó wá ń kọjá lọ ó wá rìn kọjá lẹ́ẹ̀kúlé ibì kan ó wá ń gbáriwo wọn ń bẹ̀ ó ń gbọ́ pé wọ́n ń jó ó ń gbọ́ pé wọ́n ń mutí ó ń gbọ́ pé wọ́n ń ṣàbùrú nínú ilé yẹn. Sayyidina Umar wá ní kí wọ́n ń ṣe ń bí kìlọ̀ Ọlọ́run ṣe le tó yìí náà àwọn káyì tún wà tí wọ́n tún hùwà bàjẹ́ ń bí ló bá mú ògiri gùn ló bá gun fẹ́ǹsì ó gun fẹ́ǹsì ló bá bẹ́ sáàrin wọn gbì bó ṣe bẹ́ sáàrin wọn ó fa ìdájọ́ ǹjẹ́ kó máa bẹ́ wọn gbogbo wọn họ ẹnìkan wá dúró ní kílẹ̀ ń sá sí ṣé nítorí ti Umar lè fi ń sá Umar wo mòfin ni. إن كنا قد عصينا ربنا في واحدة وإنك قد عصيت ربك في ثلاث. ẹni ọ wá láwọn yòókù odúró wọn ọmọ sá ó ní ẹ wá ẹ má sá èmi ní ti Umaru ọmọ èmi ní lọ́wọ́ Umaru wa na ìdálẹ̀ kí ló ní lọ́wọ́ ó ní mo ní lọ́wọ́ báwa bá ń ṣe Ọlọ́run ọba rẹ ebi lórí ẹ̀ṣẹ̀ kan ló ti bá wa orí ẹ̀ṣẹ̀ ẹyọ kan ló bá wa à ń jójó burú à ń ṣe sìnà ń bí à ń mutí ń bí orí ẹ̀ṣẹ̀ ẹyọ kan náà ló sì bá wa ìwà àbàjẹ́ ẹyọ kan ló bá wa ìwọ ti lùfin Ọlọ́run lọ́nà mẹ́ta òfin mẹ́ta ló mú wọ ìwọ Umar Umar wálé ti jẹ́. ألم ترى قول القرآن حيث قال لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأذنوا وتسلموا على أهلها. ó ní wọ Umaru ìdáwọ́ rẹ̀ jùlẹ̀ ta ló máa halẹ̀ mọ́ ebi Kùránì tí ànábì gbà wá tọ́jẹ́ pé níwọ náà ń lò ebó sọ pé àgbọ̀dọ̀ wọnú ilé kan àyàfi ká gbà yọ̀ǹda lọ́dọ̀ onílé ká tó wọlé. Kasi salama. ọwọ́ abẹ́kùn látara ògiri ọbẹ̀ ẹlẹ̀ ọwọ́ afadayọ. ta ló mọ̀ bẹ́ẹ̀. Àkọ́kọ́ ò gbà yọ̀ǹda. àkọ́kọ́ ò gbà yọ̀ǹda ẹlẹ́ẹ̀kejì. وثانيا قال الله تعالى في القرآن أيضا ادخلوا بيوتا على أبوابها. òpin Ọlọ́run tó sọnú Àlùkùránì láàyè mí pé ẹ wọlé bẹ́ẹ̀ bá wọlé gbogbo ilé bẹ́ẹ̀ bá wọ̀ láyé ẹ wọ̀ pẹ̀lú ẹnu ọ̀nà rẹ̀ sẹ́nu ọ̀nà lọ́gbàdé bí. وثالثا ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀. قال الله أيضا في القرآن Ọlọ́run الكريم tún sọ̀rọ̀ mí nínú Àlùkùránì ìwọ Umaru tó rántí o. لا تجسسوا. Èbó Ọlọ́run ní la tajassasu a gbọ́dọ̀ tọpinpin ara wa. Thumma ja'alnakum khala'ifa fil ardi min ba'dihim. Masha Allah. Linanzura kayfa ta'maluna. Linanzura kayfa ta'malun. Àwọn jàmáà náà wọ́n wá ń sọ fún Sayyidina Umar ìbọ́lọ̀ ńlá gbọ́dọ̀ tọpinpin ara wa ọgbọ́ ariwo wa lẹ́ẹ̀kùlé ọwọ́ agbógiri àkọ́kọ́ náà ò gbójú ilé wa àkọ́kọ́ náà ẹlẹ́ẹ̀kejì ọ̀sálámà ó tún wá wọlé ọ̀mọ̀pọ̀ tọpinpin wa nù ìbọ́lọ̀ níbo ń bá tọpinpin wa lálìkí àmà ní wàlìjánà. ọ̀rọ̀ rẹ̀ dàbí abuké tó gba wọ́n ìwọ wá ń tọpinpin. ẹ̀sùn ẹ̀ di méjì lọ́dọ̀ èyí ti ìjọba. jẹ́. Thumma ja'alnakum khala'ifa fil ardi min ba'dihim. àfiyèsí wa Abdulsemi. Thumma ja'alnakum khala'ifa fil ardi min ba'dihim. ẹlẹ́bọ ti jẹ ọba yìí rí. Min ba'dihim. kiri yóò ti jẹ ọba yìí rí. Min ba'dihim. wọ́n sàn ń gbá mùsùlùmí sẹ́gbẹ̀ẹ́ kan ni. Thumma ja'alnakum khala'ifa fil ardi min ba'dihim. Ọlọ́run wá ní orí bẹ̀ dé. Linanzura kayfa tọ́lọ́run fi ọ́ ṣe ni pé ta'maluna. linansura kayfa ta'maluna bó o ní wọ́n náà ó ṣe ń gbọ́ ọba débẹ̀.
ntọ́lọ̀ fi gbé ọdẹ bẹ́ẹ̀ nù ntọ́lọ̀ ń wá fún anabi Muhammad sallallahu alaihi wasallam. ó ní mo fẹ́ kó o kíyèsí ọlọ́run ní wàbí máa ń ra màtí minallahi linta lahum. wàbí máa rahmati minallahi linta lahum. ọlọ́run ní wà ná Muhammad. wàbí máa rahmati minallahi linta lahum. ẹ ti ẹ yòówù ànábì ọlọ́run lóore tí mo ṣe fún wa nábì. linta lahum. ó ní pé mo rọ̀ ọ́ fáwọn èèyàn rẹ ọba wa Abdulsemi ọlọ́run ọ̀rọ̀ ọ́ fáwọn èèyàn rẹ àmín. gbìyànjú kọ́ ọ̀rọ̀ rẹ fáwọn èèyàn rẹ jẹ́ wọ́n sọ̀rọ̀ tán kó o tó sọ má sáré pàṣẹ ẹ sì má ṣe nǹkan mẹ́ta tán. ọ̀rọ̀ rẹ láàrin wọn máa wo àwọn tí wọ́n ti ń bá a bọ̀ wọ́n ti ń bá a bọ̀ àwọn aráàlú sàmì gbogbo àwọn tó ti kọjá lọ wọ́n sàmì wọn o àmì tiẹ̀ náà wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe láti sìn lọ. oore wo ló mú wọ̀lú àdúrà wo ni wọ́n ṣe lásìkò tiẹ̀ tọ́gbà bó o nílùú ṣe rí lásìkò tiẹ̀ ǹjẹ́ bówó ṣe wọ́n gbogbo àdúgbò náà ló tún wọ́n lù rẹ. fabima rahmatin minallahi linta lahum. ọlọ́run ní tí mo ṣe fún wa nẹ́bí ni pé mo rọ̀ ọ́. ànábì yẹn sọ̀rọ̀ tán. Abdulsemi ìwọ náà rọ̀ fáwọn èèyàn rẹ rọ̀ fún wọn má gbọ́n jù wọ́n lọ ọlọ́gbọ́n wà nù wọn ọlọ́run kò fi wọ́n jọba ni o wàláhì ọlọ́gbọ́n wà nù wọn ọ gbọ́ gbogbo ọ̀rọ̀ ẹnu wọn náà kó tó sọ̀rọ̀ tó bá fẹ́ sọ ọ̀rọ̀ fún wọn. walau kunta fassan galisal qalbi lanfadu min hawlika. ọlọ́ni wà nábì bọ́rọ̀ rẹ bá le tó o bá ń pàṣẹ kùmà tọ́jẹ́ pé àyà àná lọ ń fà lójoojúmọ́ ní ntàlá wọ́n sá fún ọ. wọ́n sá fún ọ. ìmáàmù kan jẹ́ ń kú tọ́nu mọ́sálásí ńlá ló jẹ́ ìmáàmù sí. mo wá débẹ̀ ìmáàmù ọ̀hún wá bá mi pé wọ́n mọ̀ yọ òun ní ìmáàmù ó ní wọ́n ṣe lè yọ ọ́ wọn ò gbọ́dọ̀ yọ ọ́ ó yà ń so ń bẹ̀ ẹ báyà wà lámà bá ṣe fi ọ́ jẹ́ ńgbà wá débẹ̀ oní mọ́sálásí ní bàbá ayọ̀ ó lè ti jẹ́ ẹ gbọ́dọ̀ yọ ìmáàmù ni ọlá yọ ọ̀dọ̀ yín náà ló lè sá wà ayọ̀ ǹjẹ́ ètijọ́ wọn ní wáàsí iná ni sáà. àfa náà kò máa jí kó sọ pé ọwọ́ náà lọ. ó ti ẹ̀ròyìn àlìjẹ́nà ń jọ kan. pálípálí kò ní jẹ ìmáàmù síbí mọ́. ọ̀rọ̀ àyàn ni o ọ̀rọ̀ tó bá lé àfiyèsí ẹ̀fiyèsí kẹ́ tó fèsì. nǹkan mẹ́ta làgbàlagbà yẹn ṣe é tán pàápàá jùlọ ẹni ọba jó lórí àìsọ̀rọ̀ tán bọ́rọ̀ bá kanlẹ̀ tán ẹ má sọ tán. àgbàlagbà yìí sì jẹun tán. bẹ́ẹ̀ láì bínú tán. àgbàlagbà òjì gbọ́dọ̀ bínú tán o. torí nǹkan mẹ́ta ọ̀nbẹ tí ò lè parẹ́ mẹ́ta ni kò lè parẹ́ lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan gbogbo wa tá a wà ń bí ló kó sínú. nǹkan mẹ́ta a lè escape ẹ̀. tálẹ̀ ní tí ò ní kúnnú wa kọ́ náwó irọ́ o gbogbo àwọn tó ń lo gbẹ́kúdé yẹn ń kọ́ òun náà máa kú pákéjì ni. wọ́n de ikú ni njọ́ tí kú bá tú Allahu Akbar yóò jọ pa wọ́n pọ̀ ni. ikú ń bẹ a lè escape ẹ̀ ó yé wa ẹlẹ́ẹ̀kejì ń bẹ Allahu Akbar ogbó ń bẹ. Ogbó ń bẹ ngbàtẹ bẹ̀rẹ̀ ọba jíjẹ nísìnyí lẹ́ńtà kébékébékébé ńgbà ọba yá tágbà bá dé ẹ̀rí bàbá ìmáàmù. ọkùnrin dé. ẹ pariwo ọlọ́run jàmá. àwọn àgbàlagbà tí wọ́n dá ní wàláhì tàláhì láti àgbà mo ti dé láti mo ti wọ̀lú yìí
tí mo ti rí bàbá ìmáàmù bàbá náà dẹ̀ ń wù mí wàláhì tálà mo fẹ́ kágbàlagbà orí báwọn àkọ́ kó o lè sọ̀rọ̀ kó o lè ṣàwàdà kí wọ́n lè rí nǹkan rò bọ́ ọ̀bá sí má. ọmọ kéékèèké lóògùn. kó lè jẹ́ pé ní tó bá jẹ́ ìmáàmù bí ọba múra bóyá ni wọn ò ní yọ wọn lè ti jẹ́ ojú rẹ̀ ṣe ń le koko báyìí bí a bàbá ń bẹ láyé ọmọ bàbá ń dùn ni ọmọ bàbá ń dùn tí ọmọ jó láàrin gbogbo wa ni. bàbá jó yàwó sí. ọjọ́ sọ́lọ́run lọ́rùn. ثم جعلناكم خلائف في الأرض من بعدهم لننظر كيف تعملون لننظر كيف تعملون. ẹlẹ́ẹ̀kẹta ń bẹ aljazā'u lā ẹ̀san ẹlẹ́ẹ̀kẹta lẹ̀san a lè mógbó jẹ a lè mẹ́sàn jẹ wọ́n sọ̀rọ̀ lẹ́yìn ọ̀la gbogbo wa lápadà dọ̀rọ̀ níjọ́ tó o bá dọ̀rọ̀ bó ni wọ́n ṣe máa sọ̀rọ̀ rẹ ẹnìkan ò gbọ́dọ̀ sọ̀rọ̀ mi àmàpọ̀ lágbára nù níjọ́ ọba kú sàwá ní sọ. tó bá káyà sótún kẹ́yìn ni àlesọ́ lójú àtúnilesọ́ lẹ́yìn. àfiyèsí àyè yẹ ti débẹ̀ àyè yẹ ti débẹ̀ ẹ ráwọn tí ń rọ̀gbà káyìn ẹ àwọn tí ń rọ̀gbà káyìn ẹ àwọn ẹbí nu àwọn aláìní fámìlì yín o. àwọn ẹbí yín nu àwọn ọlọ́rọ̀ yín nu ó yẹ yín báyìí àwọn onímọ̀ràn yín nu àwọn náà wọ́n sì lè taari èèyàn wọ kòtò. قال ابن قيم أوصاني خليلي بسبع أولها بحب المساكين والدنو منهم وثاني أن لا أنصر إلى من هو فوقي وأنصر إلى من هو تحتي والثالث أن أقول مر الحق والرابع أن أتصدق بالحق ولو على نفسي. ẹ jábì yòókù lẹ̀ àwọn èèyàn ti dojú bò mí jù. ẹ pariwo ọlọ́run jẹ̀mọ́. wọ́n ti mẹ́rin. ntọ́ fẹ́ dúró lé lórí yẹn bàbá wa àfiyèsí ẹ tọ́jú ìlú gbogbo. bihubbil masakin. àwọn aláìní ẹ jẹ́ wọn mọ̀ gba tiyín ẹ jẹ́ wọn mọ̀ gba tiyín sí dáadáa. ẹ máa dáná sínú fún wa bó bá dinú àwẹ̀. bó bá dinú àwẹ̀ ẹ máa ṣètò sínú fún wa ẹ sì wá foundation kan tẹ́ ẹ máa kówó kan sí ẹni ọba wá ràn lọ́wọ́ wá ìwọ̀n abáńtẹ́ ẹ bá ní lágbára ẹ fún un. kábíyèsí èsì ilẹ̀kùn mọ́rí kí kábíyèsí ó máa jẹun lọ́kùn ó pé ń sùn kábíyèsí ó sùn ó ń jẹun lọ́ọ̀ni bó bá jẹun tán kó dá wa lóhùn. لقد جئناكم بالحق. àfiyèsí wá sí yín díjọ́ mi. ẹ má gbẹ́sẹ̀ lé ìyàwó ń yàwó. àwa aráàlú àfiyèsí àdúgbò yín bí ẹ ní ata ẹ ní kòkó ẹ lóbì ilẹ̀ lẹ́ ń tà ẹ má talẹ̀ fẹ́yàn mẹ́ta o ilẹ̀ ẹyọkẹ́ ẹ má ta fẹ́yàn mẹ́ta o ẹ ṣọ́ra yín ń bẹ̀ ń ilẹ̀ ọlọ́run ni gbogbo atalẹ̀ jẹun láyé kò sí ọgbọ́n tí wọ́n lè dábọ́ yálà rọmọdọ́mọ àwọn òní tòsí. alhamdulillah ọlọ́run ló nílẹ̀ àfiyèsí ìlú ìgbogbo dọwọ́ yín ẹ tọ́jú wọn ẹ tọ́jú àwọn aláìní ẹ tẹ́tí ilẹ̀ kẹ́ gbọ́rọ̀ wọn wasawirihum fil amr ẹ máa bá wọn dámọ̀ràn ìsá asámtà fatawakkal ala Allah bẹ́ẹ̀ bá ti bá wọn dámọ̀ràn tán tẹ́ ẹ jọ sọ̀rọ̀ tán ẹ̀yin ẹ gbọ́rọ̀ yín lọ́lọ́run lọ́wọ́. ó wá kú wá sí aráàlú náà. wa kullukum ra'in. aráàlú gbogbo ẹnáwó yóò kékin rí yín. Allahu akbar. Allahu ala rasulihi min alil qura falillahi walirrasuli walidhil qurba wal yatama wal masakin wa ibnas sabil
كي لا يكون دولة بين الأغنياء منكم. kábíyèsí ẹ ní àwọn kánsù lẹ́gbẹ̀ẹ́ yín ẹ má dáyé jẹ o ẹ má dájẹ o ẹ má dájẹ jáwọn aráàlú ló nípìn bẹ́ẹ̀ o. وما آتاكم الرسول ẹ̀yin aráàlú gbogbo فخذوه. gbólóhùn tí wọ́n sọ fún yín ni pé ẹ ní tẹ́ lọ́rùn. ما آتاكم الرسول فخذوه. ẹ má yọlé ayé nígbà àyà àfiyèsí yín. ọba náà jẹ́ wọn ìjọ ẹ lọ́wọ́. má yọlé ayé lẹ́mìí ọba ẹ má dààmú ọba ẹ má wàhálà ọba ẹ má fìtínà ọba ẹ fààyè lẹ̀ fọ́ba kọ́ra àyè ṣe lé ayé. وما آتاكم الرسول فخذوه. ntọ́ba bá fún yín pé kẹ́ ẹ wo ntọ́ba bá pé ẹ rí ni ẹ rí o. وما نهاكم عنه فانتهوا. ètò bàbá sọ pé ẹ má ṣe ẹ̀yin aráàlú ẹ má ṣe é. ما نهاكم عنه فانتهوا. Masha Allah. وما نهاكم عنه فانتهوا. ẹ pariwo ọlọ́run jàmá ìlú gbogbo ò ní bàjẹ́ آمين. àlùbáríkà ni wọ́n máa sọ̀kalẹ̀ ńlú yìí. آمين. ńgbà tó bá di ọjọ́ iwájú kábíyèsí ó pe lẹ́kṣọ̀ á wà á bálù gbogbo sọ̀rọ̀ ọpẹ́ la wá dá lónìí ọpẹ́ la wá dá lónìí pé ọlọ́run fi mùsùlùmí jọba nílùú gbogbo. الحمد لله. salamu alaykum wa rahmatulahi wa barakatuh. وعليكم السلام. Bàbá Àjàní òjíṣẹ́ Ọlọ́run. Bàbá Àjàní òjíṣẹ́ Ọlọ́run. Tí ó kọ́ṣẹ́ ọ̀hún fọ́lọ́run tó rán ọba tó rán Mùsá. Ebó ló rán ọba tó rán Ìsá. Ṣébó ló rán. Ọba tó rán Muhammad ṣe bó ló rán ẹ̀ bàbá mi gbóṣùbà fọ́lọ́run tó rán Àjàní òjíṣẹ́ Ọlọ́run. Allah ẹ jẹ́ àgbé Ọlọ́run tóbi. Allahu Akbar. ẹ jẹ́ àsọ bí Allahu Akbar. Allahu Akbar. Akí bàbá wa tí wọ́n ṣe wáàsí fún wa kọ́lá ń kọjá rí bàbá wa pẹ́.